àwọn lájẹ́ aya mélòó ni màmá ní bọ́n ti wà yìí. Ọdún tí márùn-ún tí wọ́n fà. tí wọ́n ní. mélòó ni wọ́n ní. Mo ní méjì. kí làwọn màmá ti ṣe tí wọ́n ti ṣe tó lè sọ lójú wọn báyìí. Màmá ti pààyàn. wọ́n ti pààyàn. àwọn bíi mélòó ni màmá ti pa. Ó pọ̀ díẹ̀. ó pọ̀. ta ni wọ́n mọ̀ tó lè júwe fún wa báyìí pé wọ́n pa. Ẹyẹ tí mo mọ̀ ni ẹyẹ tí ó rẹ̀ pọ̀ ní ẹyẹ tí mo mọ̀ yìí ní. tó mọ̀ nìyẹn. ta ni ń pààyàn nínú ẹgbẹ́. Ìgbà mi àwọn ni wọ́n pààyàn lórí mi nílẹ̀ ló kù. ìgbà míì wọ́n ló ń pààyàn kí ló fi máa ń pààyàn. Ìbọn. ta ló ń fún ọ níbọn. Olórí ló fún mi níbọn. ta ni ń jẹ́ olórí. Mi ò mọ ẹ̀yìn lójú ayé. ipò wo ni màmá tó jókòó yìí wà nínú ẹgbẹ́ yín. Ipò kejì. ipò kejì. kí ni màmá yìí ti ṣe fún àwọn. kí ni wọ́n ti ṣe fún bàbá rẹ. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ fún bàbá mi. kí ni wọ́n ṣe fún ìyá rẹ. Àwọn ló fún mi ní nǹkan pé kó wá dà sí ṣọ́ọ̀bù. wọ́n fún ọ ní. Nǹkan kó wá dà sí. kí ni wọ́n fún ọ pé kó o dà sí ṣọ́ọ̀bù wọn. Ní tí kò ní jẹ́ kó bọ̀ mí ta. tí ò ní jẹ́ kí ìyá rẹ̀ ta lọ́dún wo nìyẹn. Ó ti pẹ́ díẹ̀. ìgbà wo ló ti wà nínú ẹgbẹ́ àjẹ́ yìí gan. Àti bébí. báwo ló ti wà ń bẹ̀ láti bébí báwo ló ṣe possible ṣàlàyé fún mi. Àwọn ló mú wọn náà bàjẹ́ nígbà tí mo wà bébí. kí ni wọ́n fún ọ ńgbà náà. Wọ́n sọ ẹran di tíì fún mi. wọ́n sọ Ẹran di tíì fún mi. ẹran di tíì fún ọ báwo ni wọ́n ṣe mọ̀ tàn yìí torí pé o sì kéré ńgbà náà tó wà ń bébí. A kú dédé àsìkò yìí ẹ̀yin tèmi nílé tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ṣalábàápàdé fọ́nrán yìí mo kí wa pé a kú ojú ọjọ́ mo kí wa wípé a kú iṣẹ́ àná àárọ̀ lẹ́wà ní ọ̀sán lẹ́wà ní ìyálẹ̀ta ní alẹ́ ní ibikíbi tí ẹ bá ti ń pàdé fọ́nrán yìí gbogbo àsìkò ìgbà tí ò bá jẹ́ lọ́dọ̀ títí òun náà ni mo fi kí wa ní kíkí tọ́lá mo lérò pé fọ́nrán tá a ṣe wò tán yìí ibi tí mo pọ̀sẹ̀ sí yẹn àti gbọ́ nǹkan tí ọmọ yẹn tó sọ kí n tó bọ́ sínú ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kí n mọ̀ kẹ́ ẹ mọ̀ èmi náà ni ọmọ yín Balikisi náà ni ní kókó fọ́nrán tẹ́ ẹ bá pàdé yìí ẹ má gbàgbé láti bá mi like láti share opinion yín kẹ́ẹ̀dẹ̀ tún bá mi subscribe sí orí fọ́nrán yìí ẹ ṣeun tó gẹ́gẹ́ bí nǹkan tí ọmọbìnrin yìí ọmọdébìnrin yìí ọmọbìnrin báwo ọmọdé lọmọ yìí gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ tí ìwọ̀nba tá a gbọ́ kò tó di pé mo pọ̀ sẹ́yìn abẹ́ ẹ̀rọ ọlọ́run kọlọ́run kó là wá. grandma ẹ̀ ni màmá tó jókòó tá à ń wò yìí bó ìyá bàbá ẹ̀ according to ìyá bàbá ẹ̀ ni ìyá yìí ó ní grandma yìí ó ní grandma òun ìyá wà nínú ẹgbẹ́ àjẹ́ oníyá yẹn wà nínú ẹgbẹ́ àjẹ́ ìyẹn grandma ẹ̀ tó jókòó yìí ọmọ ni ọmọ yẹn jẹ́ sí grandma tó jókòó yìí ìyá bàbá ẹ̀ ní pàápàá gẹ́gẹ́ bá a ṣe gbọ́ kí ló ṣẹlẹ̀ ọmọ yẹn ní grandma òun wà nínú ẹgbẹ́ àjẹ́ ṣé àní ìyá ìyá tẹ̀ ń jó tó jókòó yìí o ọmọ yẹn jẹ́ kó yọ pé ká má fojú re wo ìyá yìí o ó ní ìyá wà nínú ẹgbẹ́ òkùnkùn àwọn àbí pé báwo ló ṣe mọ̀ pé ìyá wà nínú ẹgbẹ́ òkùnkùn ó jẹ́ kó yẹ wá pé òun gan pàápàá tóun ń sọ̀rọ̀ òun náà wà nínú ẹgbẹ́ òkùnkùn ẹ̀rù ọlọ́run bà mí wọ́n ní láti ìgbà wo ló ti wà nínú ẹgbẹ́ òkùnkùn ó ní láti ìgbà tóun ti wà ní bébì ìyẹn ni pígbà tó wà ní ọmọ ọwọ́ ní ọmọdébìnrin yìí ìgbà tó wà ní ọmọ ọwọ́ ní grandma ẹ̀ ló ti mú ọmọ yẹn lọ sínú ẹgbẹ́ òkùnkùn àwọn àbí pé báwo ló ṣe mọ̀ pé àti bébì ló ti wà ní ẹgbẹ́ òkùnkùn ó ní olórí ẹgbẹ́ òkùnkùn yẹn ló sọ fún òun ó ní ìyá yìí ní second in command nínú ẹgbẹ́ òkùnkùn ẹ̀yin tèmi tẹ́ ń wò mí
ẹ má gbàgbé láti bá mi like, láti comment, láti share opinion yín, kẹ́dẹ̀ tún bá mi, kẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí fọ́nrán yìí. Ẹ ṣé. Wọ́n ní báwo ló ṣe mọ gbogbo kan tó ń sọ yìí pé nígbà tó wà ní bébì ni grandma náà ti mú ẹ wọnú ẹgbẹ́ òkùnkùn. Ṣó possible? Àti pé gan ṣé ó possible nǹkan tí ọmọ yìí sọ tó ń sọ pẹ̀lú kó grandma ẹ̀ lójú yìí tí ó possible? Lọ́dọ̀ tí yín bá ẹ kó possible ẹ bá mi drop opinion yín. Torí mi o wá kó sí nǹkan tí ò ṣẹlẹ̀ mọ́ láyé tá a wà yìí àbí báwo? Kó sí nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ wò ó mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyà kọ́ ló má jẹ́ kí láburú kó ṣẹlẹ̀ sí wa ni. Gẹ́gẹ́ bí ọmọdébìnrin yìí ọmọ yìí bó ṣe wí ó nígbà tó ń wà ní bébì ni wọ́n sọ fóun pé òun ti wà nínú ẹgbẹ́ òkùnkùn ni grandma yìí ló ti mú òun wọnú ẹgbẹ́ òkùnkùn. Wọ́n bí pé báwo ló ṣe mọ̀ ó ní olórí ẹgbẹ́ òkùnkùn yẹn ló sọ fóun bóun ṣe wọnú ẹgbẹ́ òkùnkùn. Kí náà fi mú ẹ wọnú ẹgbẹ́ òkùnkùn? Ọmọ yìí tún sọ̀rọ̀ ó ní wọ́n sọ ẹran wọ́n change ẹ̀ wọ́n tọ̀nà ẹ̀ sí tíì láìláìlàlá. Ó ní wọ́n sọ ẹran ṣe mọ̀ bóyá ìgbà tó wà ní bébì yẹn kò ní lẹ́yìn láti fi jẹ ẹran láti tú ẹran yẹn wọ́n wá tọ̀nà ẹ̀ di tíì wọ́n ṣe miracle wọ́n ṣe miracle fọ́mọ wọ́n tọ̀nà ẹ̀ di tíì ẹ̀ mọ̀ ọmọ bébì ó sì lè mu tíì. Ó ní bọ́ ṣe mú òun wọnú ẹgbẹ́ nìyẹn lásìgbà tóun ti wà ní bébì. Lópinion títí ṣó possible? Ṣó possible kó jẹ́ pé nǹkan tọmọdé yìí tó ń sọ tako ìyá grandma ìyá bàbá ẹ̀ according to her ìyá bàbá ẹ̀ ni grandma táwọn wò yìí ló jẹ́ sí. Ó ní láti bébì ni wọ́n ti mú òun wọnú ẹgbẹ́ òkùnkùn. Ìyẹn grandma ẹ̀ ẹni tó bí bàbá ẹ̀ láti bébì ni wọ́n ti mú òun wọnú ẹgbẹ́ òkùnkùn. Now ìyá yẹn sì she was like pé ìyá ọmọ yẹn ń parọ́ mọ́ òun but to me ṣé ọmọ yẹn ṣé kò jẹ́ pé ó parọ́ mọ́ ìyá ìjà àbí òótọ́ ni ọmọ yìí sọ? Ẹ jẹ́ ká tún gbọ́ síwájú sí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ síwájú sí. Bó ló ti mọ̀ tán náà? Wọ́n sọ fún mi. Ta ló sọ fún ọ? Olórí ló sọ fún mi. Olórí ló sọ fún ọ. Àdúgbò wo lolórí yẹn ń gbé? Ní àwọn àdúgbò tó ń gbé. Àwọn ibi tó ń gbé. Bí màmá ti wà yìí kí ni wọ́n ṣe fún àwọn àbúrò rẹ àtẹ̀gbọ́n rẹ? Àwọn ló sọ wípé kí n mú àbúrò mi wá. Àbúrò rẹ wo? Ilé tí wọ́n bí lé mi. Láti ṣe kí ni? Kí n wọ inú ẹgbẹ́ yìí. Ṣọmọ yẹn wà ń ta? Kò sí níta. Ṣé ẹ mú wá màmá? Ẹ mú wá àìsí mú wá lọ́sẹ̀ tó kọjá. Ẹ bí làbúrò rẹ ní? Wọ́n ti náírà kan. Ta ló fún lẹ́yìn yẹn? Yeye ló fún lẹ́yìn kan. Ta ló ń jẹ́ yeye? Yeye olóbì tó gbé fún lẹ́yìn kan. Yeye olóbì tí? Yeye olóbì ló fún lẹ́yìn kan. Ṣé ẹ tún gbọ́? Kò tún ṣe òun nìkan ni grandma tuntun mú wọnú ẹgbẹ́ ó tuntun mú àbúrò ọmọ yìí àbúrò tó tẹ̀lé ọmọdébìnrin yìí grandma tún ti mú òun náà wọnú ẹgbẹ́ òkùnkùn. According to ọmọdébìnrin yìí ó ní grandma ti ní ẹyẹ 5 sí 6 bóyá ẹyẹ yẹn bóyá òun ni wọ́n lò as rank nínú ẹgbẹ́ wọn. Who knows? I don't know. L'opinion ti yín ẹ má gbàgbé láti bá mi comment láti share opinion yín kẹ́dọ̀ tún bá mi subscribe sórí fọ́nrán yìí. Ẹ ṣé. Nǹkan tí ọmọbìnrin sọ ó ní grandma wọ́n ti ní ẹyẹ 5 sí 6 but òun gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ọmọ kékeré òun ti lẹ́yẹ 2 wọ́n tún ti wá lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí yẹn wọ́n ti mú àbúrò ọmọdébìnrin yìí náà wọ́n ti mú wọnú ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ wo lẹgbẹ́ ọ̀hún? Ẹgbẹ́ ayé, ẹgbẹ́ òkùnkùn ní grandma ló mú ọmọ rẹ̀ ó bù wọnú ẹgbẹ́ yìí. Ṣé káwọn sọ pé grandma wọ́n fi ẹ̀yìn lélẹ̀ ìyá yìí ò fẹ́ kákun nínú ẹgbẹ́ òkùnkùn tó ń ṣe ni ló ṣe tún wá mú àwọn ọmọ ẹ̀ ní sísẹ̀ǹtẹ̀lé ló tún mú wọnú ẹgbẹ́ òkùnkùn. Ṣé grandma ò fẹ́ kó àkórun ni nínú ẹgbẹ́ ayé? Ìdí tí mo fi sọ pé
lópinion tèmi ṣé òtítọ́ ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ yìí lè jó tọ́ ṣáà àbí ká sọ pé ọmọ yìí ó kàn àbí but ṣé ọmọ yẹn tó lè jókòó kó kàn òun àwọn irọ́ yẹn kó dẹ̀ òun jọ kó wá pé kóun parọ́ mọ́ grandma òun. tòmí èmi rò pé irú ìbáṣepọ̀ wo ló fẹ́ dánmọ́rán tó yẹn tí máa jẹ́ pé grandma máa wá mú àwọn ọmọ ẹ̀ á máa mú ọwọ́ inú ẹgbẹ́ òkùnkùn tí ìyá yẹn náà wà. Ó ní ìyá grandma òun yìí àwọn ló wà second in command. Àwọn náà tún lọ gbọ́ àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n ṣe mú òun wọnú ẹgbẹ́ òkùnkùn yẹn. Wọ́n ti mú àbúrò òun ọmọ tó bí lé òun wọ́n ti mú òun náà wọnú ẹgbẹ́ òkùnkùn yẹn. Òun náà ti wà nínú ẹ̀ báyìí. Ìyẹn náà wọ́n ti mú wọnú ẹgbẹ́ òkùnkùn. Òun ti ní ẹyẹ ẹyọ kan. Eléyìí tó dúró ọmọ yìí òun ti lẹ́yẹ méjì. Grandma rẹ̀ wọ́n ti lẹ́yẹ 5 sí 6 as a rank o because rank lèmi máa pe bóyá ni wọ́n gbé mi ṣe rò níyẹn o. Lópinion tí yín mi ò mọ nǹkan tẹ́yìn rò. Ṣé grandma kí ni legacy tó fi sílẹ̀ yìí tó fi sílẹ̀ yìí? Wọ́n tún wá béèrè síwájú sí lọ́wọ́ ọmọdébìnrin yìí wípé èèyàn mélòó ló mọ̀ tí grandma ti pa? Ọmọ yẹn ní òun ò mọ̀ o òun ò lè káyé wọn bọ̀ grandma ti pa èèyàn gan tó pọ̀ àwọn èèyàn tó pọ̀ ní grandma ti pa. Wọ́n béèrè pé ṣé ládùúgbò ó ní bẹ́ẹ̀ ni. Okay, kí ni grandma ti ṣe fún bàbá rẹ̀? Ó ní wọn ò ṣe kankan fún bàbá òun gbàtẹ́ pa àwọn náà bí bàbá ẹ̀. Okay, if that should be the case kí màmá rẹ̀ ńkọ́ ó ní wọ́n ti ṣe mọ́mí òun òun gangan ni wọ́n rán pé kóun lọ da nǹkan sílẹ̀ sí ṣọ́ọ̀pù mọ́mí òun kó má bàa máa tà. Ẹ jẹ́ ká tún gbọ́ síwájú sí ẹ jẹ́ ká gbọ́ síwájú. Tàbí báwo yeye olóbì ti jẹ́ sí ọ? Wọ́n lè ra bàbá mi. Ó kọ́ wo lẹ̀ ń pe yeye olóbì nínú ẹgbẹ́ yín? Yeye olóbì yẹn ló fún àbúrò títí ẹ̀ ní ẹran yẹn nínú ẹgbẹ́ ẹran ni wọ́n náà ń jẹ nínú ẹgbẹ́ tó fi initiate wọn. Yeye olóbì tó dárúkọ yẹn ló ní ó fún àbúrò òun nínú ẹgbẹ́ tó wà. Ayọ́mọgbé. Ó kọ́ wo ni wọ́n ń jẹ́ nínú ẹgbẹ́? Ajábùlà. Kí ni ìtumọ̀ ajábùlà yẹn? Mi ò mọ̀ ajábùlà wọn máa ń pè mí. Kò mọ̀. Ajábùlà. Ṣé o ti kọ́lé lọ́hùn-ún? Ọ̀wí ẹ́ mo ló ti fẹ́ kọ́. Ṣé o ní mọ́tò ń bẹ̀? Kò ní. Màmá ń kọ́ ṣé wọ́n nílé lọ́hùn-ún? Nothing. Ṣé wọ́n ní mọ́tò lọ́hùn-ún? Ní rárá. Bí màmá ti wá wà yìí kí ni wọ́n ṣe fáwọn ẹ̀gbọ́n rẹ̀? Àwọn sọ pé kí n gbọ́ ọpọlọ wọn. Kó gbọ́pọlọ wọn. Kí ni wọ́n fọpọlọ yẹn náà ṣe? Wọ́n jókòó lórí ẹ̀. Wọ́n jókòó lórí ẹ̀. Àmọ́ tí ẹ̀gbọ́n òun ni wọ́n fún mi. Ẹ̀gbọ́n kan tó tún bí báyìí àwọn orúkọ nínú ẹgbẹ́ tí wọ́n jẹ́ orúkọ ọmọ yìí gangan nínú ẹgbẹ́ ó ní Ajágunlà Bájagunlà ní Bájagunlà ní Ajágunlà ni wọ́n fún. Kí ni ìtumọ̀ ó lóun ò mọ̀? Ǹjẹ́ ní ẹgbẹ́ tó wà yìí ṣé o ti kọ́lé sọ̀hún? Ó ní rárá. O ti ra mọ́tò? No. Grandma ńkọ́? Nothing. Ọkàn wà nínú ẹgbẹ́ yẹn ọkàn fi ń bàtọ ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n fi ń ṣe rádaràda. Kí ni wọ́n ṣe fáwọn ẹ̀gbọ́n ẹ̀? Ó ní wọ́n ní pé káwọn pé wọ́n ti lo ọpọlọ àwọn ẹ̀gbọ́n ó ní grandma jókòó wọ́n jókòó lé ọpọlọ àwọn ẹ̀gbọ́n òun. Ó ní wọ́n fóun lẹ́yọ̀ kan nínú ọpọlọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ kóun náà jókòó lé. Ẹ̀yin bí tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi mo lérò pé à ń fọ́lò fídíò yìí. Ọlọ́run má jẹ́ ká fọmọ tìka o. Ọlọ́run má jẹ́ ká fi ọmọ tìka o. Èèyàn bí èṣù èèyàn bí ọ̀tá táwọn arí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kọ́lọ́run kó yà wá yà wọ́n. Look at this one grandma for that matter. Ṣé àwa máa lérò pé grandma mi ìyá mi ó mọ wá ṣe àwọn ọmọ mi ní sùtá? Ṣé àtẹ máa rò pé ìyá wa gan ṣó lè ṣe wá ní sùtá? Grandma rèé o. Grandma ìyá bàbá rẹ̀. Bóyá kó sọ pé ṣé ọ̀dọ̀ grandma lọmọdé yìí ń gbé ni ló ṣe rí opportunities yẹn dáadáa ló fi ráyè penetrate wọnú family ẹ̀ dáadáa ni I don't really know. Ṣé ọ̀dọ̀ grandma ló ń gbé ni? Tó bá jẹ́ pé lọ́dọ̀ grandma ló bá ń gbé our parents
our younger parents tí gbogbo wa ta ti ya ọ̀lẹ ẹ jẹ́ ká fi eléyìí ká fi kọ́gbọ́n o ká bá yẹ pé òótọ́ ní nǹkan tí à ń wò nínú fọ́nrán yìí ló bá ń jẹ́ ẹ jẹ́ ká fi eléyìí ká fi ṣe àríkọ́gbọ́n tó bá ti di weekend ẹ máa lọ sọ́dọ̀ àwọn grandma. I'm not saying they should not go to their grandma, so no, I'm not saying that, but ẹ jẹ́ ká wà prayerful, ẹ jẹ́ ká gbàdúrà gidi láì sinmi láì tàárẹ̀ ọkàn lórí àwọn ọmọ wa, because bó ṣe ń jáde lójoojúmọ́ tó ń lọ tí wọ́n ń dé tó ń lọ tó ń bọ̀, we don't know àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn. Ẹ jẹ́ ká wà watchful, ká mójútó àwọn ọmọ wa lórí gbogbo areas of life àwọn ọmọ yẹn, ká mójútó wọn tó bá ti school dé. That's what tó yẹ ká jẹ́ pé ó yẹ ká ní cordial relationship láàrin wa àti àwọn ọmọ wa. A máa pè wọ́n jókòó, a máa wá ọgbọ́n yẹn a máa fi tẹ àwọn ọmọ yẹn nínú. Kí ló ṣẹlẹ̀ sí ẹ ní school lénìí? Mo tó lọ́dọ̀ grandma, kí ni grandma fún yín jẹ? Kí lẹ ṣe? Kí ni grandma sọ fún yín? You know, me, I'm just saying, no, I'm not saying àwọn grandmas wà bóyá they are into something. No, don't get me wrong. What I'm saying is this: nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun náà ló máa jẹ́ ká gbogbo wa ká wà very very careful. We know that pé ká má trust àwọn mọ́mì wa tọ́bí wa, àwọn náà ṣàbí wa. Ṣùgbọ́n these days nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni ò jẹ́ kí a tiẹ̀ mọ who is who. Look at this small girl. A lot of many havoc tomati cause ti life àwọn èèyàn. Ó ní ìyá yìí wọ́n ti pààyàn gan. Ìyá yẹn tún bọ́mọ yẹn argue tí àyè bá wà máa tún play fídíò yẹn síwájú sí. Ìyá yẹn bọ́mọ yẹn jiyàn pé irọ́ ló pa mọ́ òun ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn o. Bọ́tọ́mọ̀ yìí dẹ̀ tó ní ẹ má dá grandma lóhùn o, nǹkan tí grandma ń ṣe. Kódà ó ní wọ́n ti sọ nínú mísì pé àwọn máa deny pé táwọn bá ti dé ojú ayé àwọn máa deny. Wọ́n ní ọmọ ìyá yìí sọ ní meeting nǹkan tí gẹ́ ọmọ yìí tó sọ nìyẹn. Ó ní ẹ̀ ti sọ pé táwọn bá ti dé ojú ayé òun á deny. Wọ́n ti sọ ní meeting. Ẹ jẹ́ ká tún gbọ́ síwájú díẹ̀ sí kó tó di pé ọjọ́ máa lọ. Wọ́n fún ọ ẹ̀gbọ́n rẹ̀ èwo nú àwọn ẹ̀gbọ́n rẹ̀? Second born. Ó ní wọ́n fún ọ. Ó dáa. Kí lẹ máa ń jẹ lọ́hùn-ún? Àwọn oúnjẹ tó bá ti pà nínú ọmọ ìjẹ. Àwọn oúnjẹ tó bá ti pà nínú ọmọ ìjẹ. Ọba wo ló lọ pàdé kẹ́yìn? Ànámọ́jú èní. Ànámọ́jú èní. Ṣé màmá? Àwa? Bẹ́ẹ̀. Wọ́n wá. Bẹ́ẹ̀. Màdá wà yìí. Báwo ló ṣe rò pé wọ́n lè tú àbúrò rẹ̀ lẹ̀, àwọn Táyé Kẹ́hìndé àtẹni tó fàmì sí lára àtẹni tí ń bì, báwo lẹ ti tú wọn lẹ̀? Mi ò mọ bó ṣe tú wọn lẹ̀. Ta ló mọ bó ti lè tú wọn lẹ̀? Àwọn ló mọ̀. Ta ni? Olóbì àtolórí ló mọ̀. Èdè tẹ́ ẹ máa ń sọ nínú ìpàdé yìí, sọ fún màmá báyìí. Ṣèdè sí wọn. Èdè Yorùbá náà la máa ń sọ. Èdè Yorùbá lẹ ń sọ. Èdè ò yàtọ̀. Àmì yóò tún ní àwọn nǹkan míì bẹ́ẹ̀ ti máa ń ṣe. Ṣé bẹ́ẹ̀ ti máa ń ṣe lọ́hùn-ún? Kó sọ fún màmá bóyá yóò lè yé wọn. Gbogbo ayé ń wò yín báyìí. Èdè Yorùbá náà lọ́jọ́ ń sọ náà pàdé. Lọ́jọ́ ń sọ ọ́nù pàdé. Ta ló mọ̀ ládùúgbò tó ní tó mọ̀ pé màmá ló pa? Ó tún ní oní àbúrò ìyá wà ní ẹgbẹ́ àbí ta ló wà ní ẹgbẹ́? Àbúrò mi. Màmá ti mẹni náà àbí? Kí ló kọ ẹni náà màmá? Mímọ̀ nìkan wí. Mo rò pé dákọ ẹnìkan nísìnyí. Pé Pé ó ló wà nínú ẹgbẹ́ kan lábúrò yìí. ẹ lọ ni mo gbé ẹnu mọ ẹgbẹ́ o. Òun ló sọ bẹ́ẹ̀ báyìí. Màmá ṣé bo ń tọ́mọ yìí wú? Bí ṣe ń parọ́ ọmọ yín ni. Ọkùnrin ọmọ mi ni o. Parọ́. Ọkùnrin ọmọ mi ni o. Mi pé ìṣàjẹ́ gbogbo ọmọ Nàìjíríà fi àgbà mi o torí fún àpẹẹrẹ. Mi ò parọ́. Níwájú Ọlọ́run ibi tó ń fẹ́ràn ọmọdé ni mo fẹ́ràn ọmọdé o. Mi ìṣàjẹ́ o. Mi ìṣàjẹ́. Ọgbà ọkọ ọmọbìnrin yìí lọ sílùú òyìnbó. Ṣàkóso náà kan jẹ́. Mo méye rẹ̀ ó kàn mọ́ sẹ́yìndì láti Nàìjíríà kùn mọ́ kókó ní kan bá mi sẹ́yìndì rẹ̀ ládò. Mi ìṣàjẹ́. Olódùmarè àgbà mi jọ o.
ó ní agbára o àti gbọ́ bí màmá ṣe ń deny. Ẹ̀yin tí ẹ wò mí má gbàgbé láti bá mi like, láti comment, láti share opinion yín, kẹ́dẹ̀ tún gbàgbé kẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì tẹ́ ẹ ti ń wò mí yìí. Ẹ wo àṣà ayé ò ní gbé wa lọ́mọ lọ o, àní tẹ́ ọmọ ti ká o, àní tẹ́ ọmọ ti àwọn ẹni bí o. Nǹkan tèmi ṣàmọ̀ ni pé àwa òbí, àwa young parents tá wà níta ń sìn tá a ti ya ọ̀lẹ. Tẹ́ máa rẹ pé me and my husband, mi jẹ́ kọ́ mọ̀ kankan disturb mi, mi jẹ́ kọ́ mọ̀ kankan disturb mi, ẹ jẹ́ kọ́ mọ̀ lọ́sọ̀dọ̀ grandma ní weekends. You see now, I'm very sure pé ọ̀dọ̀ grandma ni àwọn ọmọ yìí ń gbé, ọ̀dọ̀ grandma àwọn yìí ni wọ́n ń gbé. Tó bá jẹ́ pé lóòótọ́ bá ní o, tó bá jẹ́ pé òótọ́ ni ọ̀dọ̀ grandma yìí lọmọdébìnrin ọmọ kékeré yìí ń gbé àti àbúrò ẹ̀ àtàwọn àbúrò ẹ̀. Kí a ti gbọ́ nǹkan tọ́mọ ìtúsọ, ó ní àwọn ẹ̀gbọ́n òun wọ́n ti lo ọpọlọ wọn tó jẹ́ pé ó ní ọpọlọ wọn ni grandma fi ń jókòó. Ó ní wọ́n fóun náà ní ọpọlọ kan tóun náà fi ń jókòó. Just imagine. What a grandma. What a grandma. Well, kọ́lọ́run kó ṣe àánú fún wa. Ẹ má gbàgbé láti bá mi drop opinion yín lórí fídíò yìí. Ṣé ọmọdé yìí kà sọ pé ń parọ́ mọ́ grandma ni? Àbí màmá náà ń fọ́ọ̀mù fún wa ní màmá ń dínà ẹ̀sìn? Wọ́n ń sọ àwọn èdè yẹn tí mi ò gbọ́. Ọmọ Nàìjíríà rí mi ò mo kàn gbọ́ ọmọ Nàìjíríà. Àwọn làwọn ń sẹ́ǹdì owó kan sẹ́nìkan. Ṣé ká sọ pé ọmọdé yìí ó hun àwọn irọ́ yẹn jọ, ó parọ́ mọ́ grandma ni? Kí ló fẹ́ gain nínú kó parọ́ mọ́ grandma yìí? Tọ́ra pé lóòótọ́ ni, kí ló opinion títí yín lórí fídíò tí a wò tán yìí? Ẹ má gbàgbé láti bá mi comment, láti like, láti share. Kẹ́dẹ̀ tún bá gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Balikis Owónikókó. Don't forget to share this and drop your opinion, and make sure you subscribe on this video. Thank you. God bless you. Bye.